gbogbo ọmọ káàárọ̀ oòjíire gbogbo ọmọ Yorùbá pátápátá wò kí o. Ẹ káàbọ̀ sápá bí. Akewii lèmi ń jẹ́ o. Ohun ta leléyìí àlejò òṣèré ìwórè. Owó rẹ̀ mọ́. Ṣé ká pè é ní ẹ̀bùn labí ọmọ la tọrọ ni? Ìfẹ́ ọ̀ ni. Àbí kí ni ká pè é ná torí pé àlejò òṣèré ti tòní. Ìfẹ́ o. Ashake Akewii. Ìṣẹ́jú méjì mẹ́ta tá a jọ lò lórí ètò fún tòní. A jọ mú nǹkan lẹ̀. Alára ẹ súnmọ́ bí. Ajẹ́rò ẹ súnmọ́ bí. Ọwọ́ rẹ̀ gún àgọ́ ọmọ kóòtù òjìbí tòótọ́. Gbọ̀ngbọ̀n sókè kí ara alẹ́ kí wọ́n mọ̀ wípé àjọ wà nínú kulúmbì yìí ní fún tòní. Ayẹyẹ mi tún ti dé ọmọ yako ọ̀gẹ̀dẹ̀ mi tún ti dé ọmọ yẹ̀dọ̀ rere ẹlẹ́mọdé ọmọ yẹ̀lú mo tún dé. Mo ní bẹ́ẹ̀ mọ̀ mi sẹ́ gbóhùn ẹnu mi ni. Èmi l'Ashake Akewii afẹ́ lè pè sàkẹ́mi sọ́lá ni mi ọmọ akíntọ́lá mọ́ Ìbàdàn nílé olú ọ̀lẹ́ máa jẹ ìgbín jẹ kára. Ẹ̀sà nílé olóògbìn ni mi arára àgbà èyí dá. Ẹ̀sà lógbìn alóòde ògbólúkẹ́ ọmọ oníke láyé ni ọmọ asúnké tí pọn kébí ẹni pọn mọ́. Ó ní mi òjò ọlá mi òjò dákun mọ́ bẹ̀rẹ̀ mi ò ní jẹ́ ogun oko bàdàn rí olórí ológun ní bàbá tàwa ṣe. Olúyọ̀lé ni mí dákan lù kan bẹ̀rẹ̀ lójú ogun ọmọ Ìbàdàn màrí màá bọ́gun eégún lódì mẹ́fà lógún ilé Àṣàkè ògbìn mo pè mí níṣẹ́ tóbi ìrìn òun máa wo ẹ mọ gbọ́ wíníwíní ọ̀rọ̀ lẹ́nu èmi. Ashake Akewii. Èkì wọ́n lè fẹ́ òjòlúwo. Bí a bá ní ká sọ nípa ẹ̀bùn ní Ashake ní. Ìran tí àwa sì ń rí lára Ashake ni pé ó máa blow. Kì í ṣe ti blow ti náà o. Ṣùgbọ́n tó náà máa sọ wípé mo dúpẹ́ ẹ̀bùn tí Elédùà àtàrí sí òun. Bí n bá ṣẹ̀ṣẹ̀ béèrè lọ́wọ́ Ashake Akewii wípé ọmọ ìlú wo ni ó ti sọ nínú introduction yẹn wípé ọmọ ìlú Ìbàdàn lòun. Bó ló ṣe tá ní àtàrí táwọn èèyàn kan fi ń sọ pé irọ́ ọmọ fẹ̀ ni àwọn kan wọ́n ní ọmọ ìré ni bó ló ṣe jẹ́. Wọ́n gbé ọmọ àlèyàn ní ọgọ́gọ́gọ́ tí ò ní mọ́lé àwọn bàbá rẹ̀ tó bí lọ́mọ ọmọ Ìbàdàn nílé olú ọ̀lẹ́ ní bàbá mi tó bí lọ́mọ. Ó dé ní. Èmi ò tún wá ní fọwọ́ sí júwe yèyé mi tó rọrùn lọ́lọ́kọ̀ tó wà mí wálé ayé. Ọmọ nífẹ̀ẹ́ àbúrẹ́ ni yèyé mi ọmọ adádé ọwọ́ rẹ̀ máa ní dúró kí wọ́n nífẹ̀ẹ́ onílé Ifẹ̀ ni mo dàgbà sí. Ilé Ifẹ̀ náà ti bí mi. Orí mo èrì wọ́n fẹ́ kí sẹ̀sẹ̀ rárá. Ọmọ nífẹ̀ẹ́ àbúrẹ́ ni mi ọmọ aládé sẹ́sẹ́ fún. Wọ́n pè é ìpè ọ̀ní ẹ̀rù jẹjẹ. Ilé alálùbọ́sà. Ibẹ̀ ni mo ti relé ìwé. Mo ṣe bá kábíyèsí. Ashake Akewii ewì yìí nínú ẹ̀ka ewì tá a mọ̀ yìí pé ká fi èdè dára ká sì sọ nípa èdè àti àṣà ilẹ̀ kóòtù òjìbí èwo ni wọ́n dì mú nínú ẹ̀ gan ṣé ewì sánpọ́nà ni ewì àtẹnudẹ́nu ni ẹkún ìyàwó ni ìjálá ni àbẹ̀wò gan lewì etí wọ́n dì mú nínú àwọn ẹ̀ka ewì. Ẹ̀sà pípè ó kọ́ ni àbí bàbá ló jogún ẹ̀ lára ẹ̀ àbí bò lọ́jọ́. Àtàlẹ́ wọ́n lè mí kúkú bá làwọn mẹ́ni tó kọ́. Ọ̀nà Èdùmàrè lálẹ́ ní mọ́mọ́mọ́ mi tán kò séèyàn tí ń kọ́ ní ríran mi. Ìgbà kan wà tó jẹ́ pé true Kọ́látọ̀n ni mo ṣe discover ẹ̀. Irọ́ máa ń múlẹ̀ fún wa o bọ́rọ̀ ọba ṣe rí ni kó o ṣe jẹ́ kí ọmọ Nàìjíríà ọmọ o ẹ̀bùn yìí a rí i pé original ni kò sí kọpikọpi nínú ẹ̀ jẹ́ n tún gbọ́ bó ṣe pé. True Kọ́látọ̀n ni mo ṣe discover ìgbà kan wà tí fóònù mi bá ring so Oriki Ilé Ifẹ̀ ni Kọ́látọ̀n yẹn máa kọ jáde so true Oriki yẹn each time tí fóònù wọn bá ti ring Oriki yẹn ni mo máa ń gbọ́ every time. o máa ń wà pẹ̀lú màmá 247 den. Bẹ́ẹ̀ni èmi kò máa pè wọ́n gan. pé kó bá lè gbọ́. kí n bá lè máa gbọ́ Oriki yẹn. àti Ọlọ́run kóṣẹ́ sí ẹ lára ń gbà yẹn ni pé ohun táyé fi máa mọ̀ ẹ́ ibi ẹ̀bùn ti máa já lórí Kọ́látọ̀n ló ti discover pé èmi náà lè ṣe. Bẹ́ẹ̀ni because tẹ́lẹ̀ ọkùnrin ni mo máa rí tó máa ń ṣe ìgbà tí mo tún wá gbọ́ voice obìnrin yes obìnrin lè ṣe irú kìíní so true ẹ ni mo ṣe wọ pé definitely I can do this. One build ara ẹ. Bẹ́ẹ̀ni. O dẹ̀ ń build ara ẹ tó dẹ̀ fi dodidi tá a máa rí bí lapsis ń wà yìí. Mo mà tún gbọ́ mi lónìí Ashake Akewii jẹ́ ká sọ báyìí pé kì í ṣe pé o kọ but o gbọ́dọ̀ ti ní mentor báyìí. Bẹ́ẹ̀ni. Ta ló fi ṣe mentor báyìí. Alhaji Abdulaziz Ajobiewe.
láìsí ọmọ bàbá láìsí àgbà bẹ́ẹ̀ni ọmọ bàbá àjọ bíi ewé ló fi ṣe mẹ́ńtọ̀ bó ṣe máa ń ṣe yẹn ó máa ń mú ẹ gan àbí. bẹ́ẹ̀ni. ǹjẹ́ ẹ ti jọ wà lórí stage rí. rárá. ṣé ó dẹ̀ ti mọ̀ wípé ara àwọn tó ń fọ́lò mi nìwọ. bẹ́ẹ̀ni. tẹ́ ẹ ti jọ close ríra mara sójú dáadáa rinjúrinjú. tí bá pè wọ́n lóru wọ́n máa gbé kọ́ mi. ọ̀dà Àṣàkẹ́ o ǹjẹ́ a ti rí àwọn tí wọ́n ń sọ pé bẹ́ẹ̀ ṣe máa ń kéwì yẹn èmi náà wọ́n fẹ́ dà bẹ́ẹ̀ ṣe é lè kọ́ mi tí wọ́n ń pè é lọ́gàá. bẹ́ẹ̀ni. wọ́n ti ń pè é lọ́gàá mi ò gbọ́. àwọn akọ Ọlọ́run ni. ó mì pé bàbá ń sọ fáwọn èèyàn lábala kájọlà wípé èèyàn lè di ọ̀gá láì kọ́ṣẹ́ ṣùgbọ́n tó jẹ́ pé Ọlọ́run ló máa mọ̀ọ́mọ̀ panẹ́ bíi ti onítọ̀hún láti jẹ́ kí ìjẹ́ Ọlọ́run bí ìwà Ọlọ́run àti iṣẹ́ Ọlọ́run kó jẹyọ Ọlọ́run dàn lára ẹ. bẹ́ẹ̀ni. jẹ́ ká ṣe báyìí Àṣàkẹ́ ǹjẹ́ o ti ṣe rẹ́kọ̀dù kankan tó lè jẹ́ ń táwọn èèyàn torí ẹ̀ lọ sórí YouTube ni tí wọ́n torí ẹ̀ lọ sórí Facebook ni tàbí tó máa torí ẹ̀ invite ẹ bóyá láàrin àwọn èèyàn tó jọ máa adúláwọ̀ tó wà nílẹ̀ òkèèrè ìpè ẹwà èdè Yorùbá rẹ̀ máa bọ̀ l'Amẹ́ríkà máa bọ̀ ní France máa bọ̀ ní Canada máa bọ̀ ní Germany máa bọ̀ ní Texas àtàwọn orílẹ̀-èdè táwa máa ń ṣeré lọ. bẹ́ẹ̀ni rẹ́kọ̀dù kan tí mo ṣe náà ní Oriki Ilé-Ifẹ̀. àkọ́kọ́ tó kọ́kọ́ ṣe lóríkì Ilé-Ifẹ̀ bóyá òun ni mo fi wọlé àbí jẹ́ǹjẹ́ gbọ́ láàrin àbọ̀ ìṣẹ́jú mò ń bọ̀. kí wọ́n lè fẹ́ òye kí wọ́n lè fẹ́ òjòlúwo. ṣùgbọ́n Àṣàkẹ́ Akẹ́wì ó tún modernize ewì yẹn àbí báwo ni. bẹ́ẹ̀ni ṣé wọn pé gbogbo nǹkan nílé ayé it is creativity you have to be creative. bẹ́ẹ̀ni sá. àwọn melody kan tó ti ń wọnú ẹ̀ nìyẹn o. bẹ́ẹ̀ni sá. yes jẹ́ ká ṣe báyìí nígbà tó lóò tí ì ṣe record àwọn followers ẹ̀ pọ̀ ifo àti rí pé àwọn bloggers gan ti ń kọ̀ nǹkan lórí ẹ̀ àwọn oníwèé ìròyìn wọn náà ti ń wá ohun àtọ́jú yẹn káàkiri pé ta l'Àṣàkẹ́ Akẹ́wì ta l'Àṣàkẹ́ Akẹ́wì true kí ni wọ́n fi ń fọ́lù ẹ àwọn sẹ́wo náà fi ń fọ́lù rẹ àwọn sẹ́wo ló ṣe tí wọ́n fi ń pẹ́ àájá tó gbọ́n tó ń wì. most iṣẹ́ tí máa ń ṣe náà ni birthday shout out àwọn tó bá fẹ́ ṣe ayẹyẹ ọjọ́ ìbí wọ́n máa ń pè mí láti ṣe record fún wọn. bí àwọn bíi skit bíi birthday music ìyẹn náà sì tún nice àwọn èèyàn ti fọ́lù ẹ gan jẹ́ǹdẹ̀ wò múra mi lẹ̀ láàrin ìṣẹ́jú méjì ní sọ́nìkìrè Àṣàkẹ́ Akẹ́wì. ọmọ ewu ní wírí sẹ́mọ̀ ní sọ́lọ́kè bẹ́ẹ̀ ń ní ọmọ ewu wírí mọ̀ kàn kú lọ́nà èjìgbò ọmọ kiri mọ́ gbóhùn ẹnu mi ẹ̀yin lọ́mọ ewu filé mi ọmọ ewu fọ̀nà mi ọmọ ewu tí ò jẹ́ fàbùjá lẹ́kìrè hàn ni ọmọ adálẹ̀ gbẹ̀wò ọmọ adálẹ̀ gbìsù gàdán. dàdúró Àṣàkẹ́ Akẹ́wì ìsọlẹ́dẹ. ẹ̀dẹ̀ mọ̀ pa àrógun ẹni ìsọlẹ́dẹ̀ wa ẹ̀dẹ̀ mọ̀ pa àrógun lọ́mọ arógun mọ́ fi ti ìfọ̀sẹ̀ ọmọ arúgbó àdọ́là lù ní wọ́n máa rú gúgúrú wọlé. wọ́n yá padà wá ní máa bọ̀ lóṣogbo. sẹ́lẹ̀rú àgbo agbára àgbo lọ́sùn fi ń wẹ̀ mọ́ rẹ̀ kí dókítà ó tó dé ábímọ mọ́dáná lé oṣù náà ń pò wé mọ́ sọ́gbó ọ̀rọ̀ kí asálà níbi tí wọ́n ti fẹ́rẹ̀ rẹ̀ ọ̀sán. mọ̀ mọ̀ kó ti ń gbọ́ torí pé Òṣogbo la wà ìsóníkìrún ìsónkìrún. ìkìrún àgùnbẹ́ ọmọ nílẹ̀ obìnrin sí bárẹ̀ ìkìrún àgùnbẹ́ mo ní ẹ̀mọ́ wulẹ̀ mo kọ́ dání ẹbí pé torí kíni apáta ńlá ló gbalẹ̀ dé kírun ìrẹ̀lẹ̀ ti wá mú kírun rọ̀kùnrin ti mú kírun. já lọ sọ́dọ̀ bàbá wa Arágbìjí ìsóníràgbìjí ń lu gómìnà. ìrágbìjí olókè méjì ti ṣe takọtabo lórí ara wọn Ìjẹ̀ṣà ló tẹ̀lú wọn dó Tẹ́nigbọ́lá ni wọ́n mọ olóbì kan já sowó Àbẹ̀lí ni wọ́n mọ olóbì kan já sọ̀rọ̀. Tẹ́nigbọ́lá ṣeré ọmọ mi ṣe járọ̀ àti ṣe bí Ọ̀yọ́ làárí Ọ̀yọ́ òní ṣe bí ibà bẹ́ẹ̀ nìkan ọ̀kan pín ní sílọmẹ́rì tí Fọláyàgì Ọ̀yọ́ Aláàfin Òjó pàṣẹ kẹrẹmọdé ọmọ Àtìbà àwọn ọlọmọ kú tí kò gbọ́dọ̀ pa ọmọ oníṣọ ọkùnrin ẹ̀ka ni wọ́n èmi wá dúró ọwọ́ mi ò tó sin mo bẹ̀rẹ̀ ọwọ́ mi ò tó sin àwọn ọ̀gbọ̀gbọ̀ yọ wọ́n ti dùbúlẹ̀ yẹ́kẹ́. Àṣàkẹ́ wálé má gbètò tán mọ́ ń lọ bá a ṣe máa ṣe rèé àwọn olólùfẹ́ ẹ̀bùn tó o ní yìí wọ́n pọ̀ gan-an ṣé ibo ló bá ẹ̀kọ́ dé. mo wà ní HND 1 sin that is higher national diploma 1. ló wà báyìí
bó ni ó ṣe wẹ́ ṣé kò ní dira wọn lọ́wọ́ tó bá tiẹ̀ wá jẹ́ wípé akànwá wò ó pé Àṣàkẹ́ o Amẹ́ríkà yá o Orolomo lẹ́mùsì Àṣàkẹ́ ló máa kéwì lọ́hùn a sì mú olórin kan náà dání tí ó lọ́ọ́ kọrin ṣé kò ní dira wọn lọ́wọ́. kò lè dira wọn lọ́wọ́ sàkílégún mi ṣe tí ò fàárọ̀ jò. mi ò gbọ́. kò lè dira wọn lọ́wọ́ rárá. kó o tó máa lọ ọ̀gá wa ń lè ṣe wá ń àyín èjìgbò ni wọ́n mo fẹ́ kó o bá ń fi èjìgbò láàrin àbọ̀ ìṣẹ́jú ṣé ká fẹsẹ̀ kan dé jìgbò. ẹ mọ̀ pé ewu filẹ̀ hàn ni ewu fọ̀nà hàn ni ewu filẹ̀ hàn ni ewu fọ̀nà hàn ni ewu àwọn òde fàbùdá lẹ́dìgbò hàn ni ewu filẹ̀ hàn ni ewu fọ̀nà hàn ni ọmọ ewu ní wírín mo kàn kú lọ́nà èdìgbò bàbá yín nìkan kú olókùn tí í sin ara mẹ́nu ní yàrá olùkùwùsà ẹ̀yin lára odò tí ń jólù pọ̀ létí ayé pópó bàbá yín ti wá nílẹ̀ gbàkọ́sí ọ̀gá wa Abdulrasheed ó lè máa bọ̀ látọ̀ ọ́fíìsì máa bọ̀ wá sínú stúdíò ń bí ẹ̀ sì ní jẹ́ kí jẹ́ kókó ṣe báyìí àwọn agbọ̀n bo làwọn followers ti lè follow ẹ̀ àbá ni wọ́n ń tẹ̀lé èèyàn irú ẹ̀yin tá ń tẹ̀lé rè àwọn ayé fẹ́ tẹ̀lé ọ ibo náà ti lè tẹ̀lé ọ. wọ́n lè tẹ̀lé mi ní orí Instagram at Ashake _Akewii. Ashake is ASHAKE so ní orí Facebook Akintola Kemi Ashake Akewii. ó kọ ganu. bẹ́ẹ̀ni. Akintola Kemi wọn á kọ papọ̀ Ashake Akewii. bẹ́ẹ̀ni. kò ní space kò ní nǹkan kan. space wà bí gbogbo ẹ̀ Akintola Kemi Ashake Akewii. lórí YouTube Ashake Akewii àti orí àwọn ẹ̀rọ ayélujára tó kù Ashake Akewii. ẹ lè call mi àti WhatsApp sórí 090 67 17 95 72. bá ń tó pè. 090 67 17 95 72. èyí tá a ṣe yìí bí ìgbà tá a ṣẹ̀ṣẹ̀ pé ìrì ń ṣẹ̀ ni òjò padà wàárọ̀ ìjọba bá tún láǹfààní láti gbé ọ wá gan-an nǹkan kankan sì tún jọ wà tá a jọ ṣe lápá àti sú ọ lọ́hùn-ún ìjà máa bàbọ̀ wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́ ọba tó fi Àyìnlá pàdé Àṣàkẹ́ òun ló ní ká mọ̀ ṣàwárí ẹ̀bùn ara wa láti lè jẹ́ pé ká fi gbéra wa nígbọ̀hún mo sì mọ̀ pé òkèlè ayé mi òkèlè ayé rẹ̀ Àṣàkẹ́ lágbára lọ́ọ̀lọ́hún ò ní wálẹ̀ o Ifẹ̀ ò ní dàrú Ìbàdàn ò ní dàrú Ìkirè náà ò ní fẹ́ dàrú Òṣogbo tá a sì wá náà ò ní bàjẹ́ ńgbà kankan àti gbogbo ìlú tí wọ́n ti ń gbọ́ wa ṣèlérí fọmọ Nàìjíríà pé ńgbà míì tá a bá tó pè wà á tún máa jẹ wa. bẹ́ẹ̀ni kò sígbà tẹ́ pè mí tí mi ò jẹ. lágbára Ọlọ́run. èmi ni tiyín ní tòótọ́. àwa tiẹ̀ ní tiwa ní tòótọ́ tiwa náà sì ní tiẹ̀ náà ní tòótọ́ títí ìgbà míì tá a máa pàdé Ashake Akewii lálejò òṣèré tó yan yọ fún tòní ẹ lẹ́mbẹ̀ẹ́ ẹ̀kú kalẹ̀. TP exclusive. TP exclusive àfihàn aṣọ àti bàtà tó jẹ́ ojúlówó boutique tó kún fọ́fọ́ fún latest design táwọn tó mọ quality ń lọ fún ẹrù tó ju ẹrù lọ bàtà tó lé ńlẹ̀ shoes slippers